ǹjẹ́ àtúnkù ojúmọ́ àkú ojúmọ́ mọ́ níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lénìí ojúmọ́ tó mọ́ wa lénìí ojúmọ́ owó ojúmọ́ ọlá àtẹ̀kù tí ń ṣe baálé ọ̀rọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè bójúmọ́ tèmi ṣe mọ́ àmọ́ fore àmọ́ fi gbọ̀tún re nítorí pákó alápàtà kò ní ṣàìgbóre bójúmọ́ bá ti mọ́ láṣẹ lọ́wọ́ Elédùmarè gbogbo ẹ̀yin tẹ́jọ́ olólùfẹ́ ìkànnì aláyọ̀ àròlé bàbá 1010 TV yìí ojúmọ́ ayọ̀ ojúmọ́ dùnú òní yóò máa jẹ́ fún gbogbo wa láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn náà la mú wá gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí ẹni pa tó bá ní ṣe pé Yorùbá nation ni Biafra nation ni lótò òṣèlú lérè ìdárayá tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti tòkè òkun gbogbo bẹ̀ náà ni ọwọ́jà ìkànnì yìí ó ń ṣe bẹ́ẹ̀ tó ń dé mímọ̀ ṣe tàwa náà kọ́ Elédùmarè olóní kó máa rọrùn kó máa túbà kó sì máa túṣẹ́ fún wa àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀sí di olólùfẹ́ wa náà tẹ̀ ń fi ìfẹ́ darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà àti gbogbo àsìkò orúkọ oníròyìn kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni ẹgbẹ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn ta àsìkò yìí ká tó máa pẹ̀kẹ́lu ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ìfẹ́ orílẹ̀-èdè yín ló yẹ kí ó tóbi jù lọ́kàn yín o ẹ má ro torí owó kẹ́ fi torí ẹ̀ jápa lọ sókè òkun Godwin Akpabio òun ló sọ èyí di mímọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣèrìn àjò lọ sí òkè òkun. Fubara ní ọ̀dádá tó ń dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers òun náà ló sì ń da omi àlàáfíà ibẹ̀ náà rú Nyesom Wike òun ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí. Ilé-ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábániláṣepọ̀ àti ọ̀ràn míì ní ìpínlẹ̀ Èkó ó ti ṣe bẹ́ẹ̀ rán olùkọ́ àgbà kan lẹ́wọ̀n gbére báyìí lórí ẹ̀sùn pé ó bá ọmọdébìnrin méjì kan láṣepọ̀ ní iléèwé wọn. Ó kéré tán ènìyàn 5 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọ̀pọ̀ farapa látàrí ìkọlù àwọn agbébọn tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Ní ìpínlẹ̀ Anambra náà bákan náà arábìnrin kan ni ó ti ké gbàjarè síta báyìí tó sì ń béèrè fún ìdájọ́ òdodo pẹ̀lú bí àwọn fìjìláńtì 3 kan bí wọ́n ṣe fi ipá bá ọmọ arábìnrin náà ní àṣepọ̀ tí wọ́n sì lù ú ní ìlùkulù ní ìpínlẹ̀ ọ̀hún. Nínú ìròyìn ti Yorùbá Nation lóyún àtàrí ayẹyẹ ọjọ́ ìbí Sunday Ìgbòho ìyún olóyè ọmọ Adéyẹmọ níṣẹ́ la ní ìkéde pàtàkì fún gbogbo wa láti gbọ́. Biafra Nation báyìí níṣẹ́ ni àwọn ọmọ ogun ikọ̀ Biafra ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí army baraki àwọn sójà tó wà ní ìpínlẹ̀ Imo tí wọ́n sì ṣekú pa ọ̀pọ̀lọpọ̀ sójà tí wọ́n tún dáná sun báràkì náà. Ẹgbẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà báyìí. Ìfẹ́ orílẹ̀-èdè yín ló yẹ kí ó tóbi jù lọ́kàn àyà yín ẹ má rò torí owó rárá láti ṣe ìrìn àjò lọ sí òkè òkun Godwin Akpabio ló sọ èyí di mọ̀ fún gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń tẹ bàálù létí láti jápa lọ sí òkè òkun. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ Senate President ilẹ̀ yìí èyún Godwin Akpabio tó sọ di mímọ̀ lánàá òde yìí èyí tí ń ṣe ọjọ́ 8 nínú oṣù kẹwàá ọdún tá a wà yìí lásìkò tó ń sọ̀rọ̀ ní ilé asòfin àpapọ̀ Àbújá ní àná òde yìí nígbà tí wọ́n bi léèrè ọ̀rọ̀ nípa bó ni ojú tí ẹ̀yin náà tí ẹ fi wo ìgbésẹ̀ tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbé pẹ̀lú bí wọ́n ṣe ń gbìyànjú láti jápa lọ sí òkè òkun ó sọ di mímọ̀ wípé ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà òun ló yẹ kí ó jọba lọ́kàn gbogbo ọmọ orílẹ̀-èdè yìí kí wọ́n sì má ro ti owó tí orílẹ̀-èdè Nàìjíríà tó ń kán sì máa rò ti ètò ọrọ̀ ajé ètò orílẹ̀-èdè Nàìjíríà àti owó tí wọ́n fẹ́ lọ rèé rí ní òkè òkun ó ní bí kì í ṣe pé ìfẹ́ orílẹ̀-èdè yìí ló yẹ kó jọba lọ́kàn wọn kí wọ́n sì jáwọ́ nínú àjápa lọ sí òkè òkun nígbà tí wọ́n ṣe àlàyé ó ní gẹ́gẹ́ bí ìròyìn tí ń tó àwọn létí àti èyí tí wọ́n fi tó àwọn létí nínú àlàyé nípa àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jápa ó sọ di mímọ̀ wípé kò dín ní ẹgbẹ̀rún méjì ó sọ di mímọ̀ wípé kò dín ní òṣìṣẹ́ elétò ìlera tí òǹkà wọn jẹ́
ẹgbẹ̀rún lọ́nà ogún lé méjì èyún 22,000 tó ti já sí wípé wọ́n ti ṣe bẹ́ẹ̀ jápa kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí, tó sì ní ìròyìn tó ń tọ́ àwọn létí ni wípé wọ́n ń ṣiṣẹ́ ribiribi tó sì ń ṣiṣẹ́ takuntakun ní gbogbo orílẹ̀-èdè tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jápa lọ. Ó ní tó bá ṣe wípé àwọn ènìyàn yìí wọ́n dúró ní orílẹ̀-èdè Nàìjíríà ni pé Nàìjíríà yóò tún padà máa tún túbà yóò tún máa tùṣẹ́ sí ni. Ó ní ṣùgbọ́n bí gbogbo wọn ti ń ṣe bẹ́ẹ̀ tẹ bàálù létí jápa lọ sókè òkun yìí, àkóbá ńláńlá ó ní ṣe fún ètò ìlera orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kẹ̀tún jáwó ti agbọnmi ti ètò ẹ̀kọ́ náà. Ó ní bákan náà ni ọmọ ṣe rí pẹ̀lú bí ìdá kan nínú ìdá méjì bí wọ́n ti ṣe bẹ́ẹ̀ sá lọ sí òkè òkun nínú àwọn tí wọ́n jẹ́ olùkọ́, tó sì já sí wípé gbogbo ilé ẹ̀kọ́ àwọn ó ní ó ti ṣe bẹ́ẹ̀ tó ti ṣòfò láti rí àwọn olùkọ́ tó dángájíá tí wọ́n yóò máa kọ́ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lẹ́kọ̀ọ́ tó yìn kòrò. Ó ní ìfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, ó ní àwa tá à ń bá yín sọ̀rọ̀ yìí ìyún Godwin Akpabio, ó ní àwọn ní tí àwọn fi dúró lórílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ìfẹ́ náà ló yẹ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ní kí wọ́n sì jáwọ́ nínú àǹjápa lọ sí òkè òkun náà. Fubara ní ọ̀dádá tó ń dá wàhálà sílẹ̀ ní ìpínlẹ̀ Rivers, òun náà sì ló ń domi àlàáfíà ìpínlẹ̀ náà rú. Nyesin Wike òun ló sọ èyí di mímọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí ẹni tó jẹ́ mínísítà fún ètò olúùlú ilẹ̀ yìí ti ń ṣe Àbújá, tó sì ti jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ rí, èyí Nyesin Wike tó sọ di mímọ̀ lánàá òde yìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí móhùnmáwòrán Channels Television, nínú èyí tí wọ́n ti ń bi léèrè lórí wàhálà àti làásìgbò tí ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers náà. ní ṣe ni Nyesin Wike ni ó sọ di mímọ̀ wípé ẹni tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers báyìí, Èmi Ìsinmi Fubara, ó ní ó ṣe bẹ́ẹ̀ tí ń domi àlàáfíà orílẹ̀-èdè tó ń domi àlàáfíà ìpínlẹ̀ náà rú, látàrí wípé ó ní kò gbọ́rọ̀ sí ilé ẹjọ́ lẹ́nu pẹ̀lú bó ṣe já sí wípé ilé ẹjọ́ ti dá ẹjọ́ tó sì ṣe wípé ó ń ṣe ìfẹ́ inú rẹ̀. Ó ní kẹ́ ẹ máa wo gbogbo àwọn tí wọ́n ń pariwo pé láìsí Wike kò sí ìpínlẹ̀ Rivers. Ó ní kì í kú ṣe wípé òun fún wọn ní owó, kì í ṣe wípé òun wà pẹ̀lú wọn lọ́jọ́ tí wọ́n ń ṣe ètò ìdìbò. Ó ní ṣùgbọ́n àṣesílẹ̀, ó ní àbọ̀ wá bá, ó ní ọ̀rọ̀ náà, ó ní Fubara gan ló yẹ kí ó tún ṣòkòtò rẹ̀ kó tún sán kó sì tún èrò rẹ̀ pa nípa ìgbésẹ̀ tó ń gbé tí fi da omi àlàáfíà ìpínlẹ̀ náà rú. Ẹ̀yin náà ẹ gbọ́rọ̀ látẹnu Wike fúnra rẹ̀ náà. We say that you want to support destruction. We say that you want to support violence. We say that you want to support destruction. We say that you don't want people to live in harmony. But what is important is that when there's violence, ilé ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábániláṣepọ̀ àti ọ̀ràn míì ní ìpínlẹ̀ Èkó, ó ní ó ti ṣe bẹ́ẹ̀ rán olùkọ́ àgbà kan lẹ́wọ̀n gbére lórí ẹ̀sùn pé ó fi ipá àti ìkúkù bá ọmọdébìnrin méjì láṣepọ̀ ní iléèwé wọn. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adájọ́ ilé ẹjọ́ tó ń rí sí ìwà ìfipábánilòpọ̀ àti ọ̀ràn míì tó fi kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, ìyún adájọ́ Abíọ́lá Sọládòyè, èyí tí ó dá fún arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Benjamin Ọgbà, ni ó sọ di mímọ̀ wípé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn án látàrí pé ó fi ipá bá ọmọdébìnrin méjì ní àṣepọ̀ ní iléèwé tí wọ́n pe orúkọ rẹ̀ ní Shalom Private School tó wà ní Èbúté Mẹ́ta ní ìpínlẹ̀ Èkó. Ó ní kí ó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n fún ayérayé àti ayé àìnípẹ̀kun lórí ẹ̀sùn náà. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbèfọ́ba fún ilé ẹjọ́ ọ̀hún, Olúṣọlá Sọ́nẹ̀yẹ, ó sọ di mímọ̀ wípé ní nǹkan bíi ọjọ́ 10 inú oṣù kẹrin sí oṣù karùn-ún ti ọdún 2019, ó ní arákùnrin tí wọ́n pe orúkọ rẹ̀ ní Benjamin tó sì jẹ́ ọ̀gá àgbà kan pàtàkì ní ilé ẹ̀kọ́ tí a ti dárúkọ rẹ̀ ṣáájú yìí, ó ní ó ṣe bẹ́ẹ̀ tó ní ìmọ̀ ìkọ̀kọ̀ kan pẹ̀lú àwọn ọmọdébìnrin méjì tí ọjọ́ orí wọn kò tí ì di ọmọ ọdún 7 lọ, pẹ̀lú bó ṣe sọ di mímọ̀ wípé ó fi ipá àti ìkúkù bá àwọn ọmọdébìnrin méjì náà ní àṣepọ̀. Kẹ̀sì máa wò ó nínú àlàyé tó ṣe, ó ní kì í ṣe ní kì í ṣe àná, ó ní arákùnrin náà ti ń wu ìwà burúkú yìí kó tó di pé ọwọ́ pálábá rẹ̀ ó ṣẹ́gi nínú ọdún 2019 náà. Ó tẹ̀síwájú wípé nínú àwọn ọmọ tó ti fi ipá bá ní àṣepọ̀ ní ó dé ilé tó sì ṣàlàyé fún ìyá rẹ̀ kó tó di pé ìyá rẹ̀ fi ẹsẹ̀ òfin ó ti bọ ọ̀rọ̀ náà.
nígbà tí wọ́n ṣe ìwádìí ọ̀rọ̀ náà finifini níṣe ni wọ́n rí wípé arákùnrin tí wọ́n pè ní Benjamin Ọ̀gbá yìí tó jẹ́ ọ̀gá àgbà olùkọ́ ní ilé ẹ̀kọ́ ọ̀hún níṣe ni ó mọ̀ nípa ọ̀ràn náà tí wọ́n sì ṣe ìwádìí ọ̀rọ̀ náà finifini gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ adájọ́ ilé ẹjọ́ ọ̀hún Abíọ́lá ó ní àwọn ẹ̀rí tí ẹni tí ọ̀rọ̀ kàn tó gbé kalẹ̀ tí wọ́n sì wá ṣe ajẹ́rìí fún un ó ní irọ́ tó jìnnà sí òótọ́ ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn pa pẹ̀lú bí ẹ̀rí máa jẹ́ mìíṣó tó fi di ọ̀ràn náà tó dá tó fi múlẹ̀ nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé kò sí ní tó fẹ́ ṣe sí o ojú rẹ̀ yóò já gbogbo ìwà burúkú èyí tí ó wù yìí ìdájọ́ mi sì rèé ẹ jẹ́ kó máa lọ sí ọgbà ẹ̀wọ̀n títí ayérayé àìnípẹ̀kun èyí tí Jésù olùgbàlà tí yóò fi padà dé gẹ́gẹ́ bí ìdájọ́ tí ẹni tó jẹ́ adájọ́ náà Abíọ́lá Sọládòyè tó dá fún Benjamin Ọ̀gbá. Ó kéré tán ènìyàn 5 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nígbà tí ọ̀pọ̀ farapa látàrí ìkọlù àwọn agbébọn tó wáyé ní ìpínlẹ̀ Anambra. Àwọn olùgbé agbègbè tí wọ́n pè ní Naovia tí ń ṣe ìjọba ìbílẹ̀ Njikoka ní ìpínlẹ̀ Anambra ó ní wọ́n ti kárí bọ̀nú báyìí tí wọ́n sì ti ń ṣe ọ̀fọ̀ àwọn ènìyàn wọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jáde láyé látàrí ìkọlù tí àwọn agbébọn kan tí wọ́n wá ṣe sí wọn ní agbègbè náà gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ ààrẹ fún ẹgbẹ́ ọmọ ìlú Naovia èyún Daniel Okoye tó fi ìdí ìṣẹ̀lẹ̀ náà mọ́lẹ̀ fún àwọn oníròyìn ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ àìkú Sunday tá a lò tán yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ní nǹkan kan bíi dédé agogo 10 àbọ̀ alẹ́ ọjọ́ ọ̀hún nínú ètò ti sọ di mímọ̀ wípé àwọn agbébọn kan ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ya wọ agbègbè yìí tí wọ́n sì ṣínà ìbọn bolẹ̀ sí àwọn ará ìlú láìgbé láìfà tí wọn ò sì ní nǹkan kan papọ̀ pẹ̀lú ara wọn tí wọ́n fi ẹ̀mí àwọn ènìyàn náà tí wọ́n fi ṣòfò dànù ó sọ di mímọ̀ wípé nínú àwọn ènìyàn tí wọ́n ṣe ìkọlù sí yìí ó ní àwọn tí wọ́n wá ni ó ti dárúkọ Samuel Oyebuchi tó jẹ́ ẹni ọdún 29 Chukwuwumbuka Ifeanyi tó ń gbé ní agbègbè ní Chukwuwumfianyi àti àwọn míì tí wọ́n gbé ní agbègbè tí wọ́n pè ní Mmini gẹ́gẹ́ bí àlàyé tó ṣe ó ní àwọn gbìyànjú láti pe àwọn agbófinró lásìkò tí ìjàmbá ọ̀rọ̀ náà tí ó ń ṣẹlẹ̀ ó ní ṣùgbọ́n níṣe ni wọn kò kọbi ara sí àwọn gbogbo akitiyan àwọn oníròyìn láti bá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra èyún Ìkẹgà tó chukwu láti bá a ní gbólóhùn òun ló já sí pàbó pẹ̀lú bí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ kò sí jágara tí kò sì tí ì fèsì kankan lórí ìṣẹ̀lẹ̀ náà èyí tí wọ́n ní ó ṣẹlẹ̀. Ní ìpínlẹ̀ Anambra náà ni mo sì wà bákan náà arábìnrin kan ló ti ṣe bẹ́ẹ̀ ké gbàjarè síta tó sì ti ń pè fún ìdájọ́ òdodo pẹ̀lú bí àwọn fìjìláńtì 3 kan ní ìpínlẹ̀ ọ̀hún bí wọ́n ṣe lu ọmọ rẹ̀ ní ìlùkulù tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ fi ipá bá ọmọ náà ní àṣepọ̀ látàrí ẹ̀sùn pé ó jí owó tí kò dín ní ẹgbẹ̀rún 13 náírà gẹ́gẹ́ bí àlàyé tí arábìnrin tó jẹ́ abilékọ tó sì tún jẹ́ opó ọ̀hún èyún Ellen Joseph ó sọ di mímọ̀ wípé ọmọbìnrin òun tó jẹ́ ọmọ ọdún 15 ó ní àwọn fìjìláńtì 3 kan ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n wá gbé ní ilé rẹ̀ tí wọ́n sì lu ọmọ náà ní ìlùkulù lẹ́yìn tí wọ́n lù tán níṣẹ́ ni wọ́n tún fi ipá bá a láṣepọ̀ èyí ló wá fà á tó fi ń ké gbàjarè tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Anambra Charles Soludo àti ẹni tó jẹ́ ọ̀gá àgbà ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún láti bá wọn wá ìdájọ́ òdodo lórí ọ̀rọ̀ náà ǹjẹ́ kí ni n tó ṣẹlẹ̀ nínú àlàyé tí ó ṣe ó sọ di mímọ̀ wípé ní agbègbè tí àwọn ń gbé tí ó pè ní Òpó yìí ó ní kẹ́ ẹ máa wò ó mi kì í ṣe ọmọ ìpínlẹ̀ Anambra ṣùgbọ́n òun wá láti Makurdi tí ń ṣe ìpínlẹ̀ Benue tó ń sì tẹ̀dó sí Òpó yìí tí òun gbé ní ibẹ̀ ó ní lọ́yìn ọ̀sán ọjọ́ bíi 2 kan báyìí ó ní àwọn fìjìláńtì 3 kan àti arábìnrin kan ni wọ́n wá darapọ̀ tí wọ́n sì fi ẹ̀sùn olè kan ọmọ obìnrin òun pé ó jí owó tí kò dín ní ẹgbẹ̀rún lọ́nà 13 náírà tí wọ́n sì gbé ọmọ náà lọ tí wọ́n lù ní ìlùkulù kó tó di pé wọ́n fi ipá àti ìkúùkù bá ọmọdébìnrin náà ní àṣepọ̀ nígbà tí ọmọ náà tí wọ́n gbé dé padà níbi ọjọ́ kejì tí wọ́n já sí ẹnu ọ̀nà ilé wọn orí ọmọ náà ò lè sọ̀rọ̀ látàrí wípé wọ́n ti ṣe ní ìṣekúṣe tó sì sáré dìgbàdìgbà lọ sí àgọ́ àwọn agbófinró tó wà ní Ògidì ní ìpínlẹ̀ Anambra náà
náà ó ní àwọn agbófinró náà ni wọ́n gbé ọmọ náà lọ sí ilé ìwòsàn tí wọ́n sì ṣe ìtọ́jú rẹ̀ kó tó di wípé wọ́n fi páńpẹ́ òfin mú ọ̀kan lára àwọn fìjìláńtẹ́ náà ó ní láìpẹ́ wọ́n fi fìjìláńtẹ́ ọ̀hún wọ́n fi sílẹ̀ tọmọ òun sì wà ní ilé ìwòsàn tí ń gba ìtọ́jú lọ́wọ́ ó ní kò pẹ́ kó jìnnà ní ọmọ tó jí owó tó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàlá náírà yìí ó jẹ́wọ́ wípé ó ló ń jí owó náà tí àwọn tí ó sì jẹ́ ọ̀gá àgbà fìjìláńtẹ́ náà tí wọ́n tọ òun wá padà láti wá fi owó tí ó jẹ́ ẹgbẹ̀rún lọ́nà 50 náírà bẹ òun tó sọ wípé òun ò fẹ́ ìdájọ́ òdodo lòun fẹ́ lórí ọmọ òun onígbà tó di ọjọ́ kejì wọ́n tún wá pẹ̀lú ẹgbẹ̀rún lọ́nà 100 náírà tó sì tún kó owó náà jálẹ̀ wípé òun kò fẹ́ ìdájọ́ òdodo ni òun béèrè lórí ọmọ òun onígbà tí wọ́n fẹ́ dìde níṣe ni wọ́n sọ wípé bó o bá kọ̀ tó gbowó yìí àwọn yóò lọ fún àwọn agbófinró tí wọ́n yóò sì fi gbogbo àwọn fìjìláńtẹ́ tí wọ́n fi páńpẹ́ òfin mú tí wọ́n yóò fi wọ́n sílẹ̀ ó ní kò pẹ́ kó jìnnà ó ní wọ́n fi àwọn fìjìláńtẹ́ náà sílẹ̀ tí wọ́n sì pa òun ti àti ọmọ òun ó ní ilé ìwòsàn ni wọ́n ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ wípé wọ́n ti fipá bá ọmọ náà ní àṣepọ̀ èyí ló sì wá fà á tó ní wọ́n fẹ́ fi ọwọ́ lágbà òun lójú látàrí pé òun kò ní èèyàn òun kò ní aṣọ lára ló fi wá rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Anambra náà àti ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún pé kí wọ́n má wò ó níran àmọ́sá ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Nkega Tochukwu ó ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí táwọn yóò sì fi ojú àwọn oníṣẹ́ láabi náà táwọn yóò fi hàn dé láìpẹ́ yìí. Lábala ìròyìn ti Yorùbá Nation ẹgbẹ́ àwọn kókó ẹgbẹ́ àwọn ìkéde èyí tí a ṣe bẹ́ẹ̀ ta ni fún wa báyìí. Àtótó àrèrè èrò epo èrò ọ̀fà ẹ wá gbọ́ làbárí ẹnu mi ǹjẹ́ ti gbọ́ pé lọ́jọ́ kẹwàá oṣù kẹwàá ọdún tá a wà yìí ó ní í ṣe dédé ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ Sunday Ìgbòho ṣà ẹkùn ọkọ̀ Fúlàní Ògbó Bàbádámì èyí ló wọ́n fà á tí gbogbo àwọn àgbààgbà èèyàn jàǹkànjàǹkàn táwọn lókè òkun káàkiri orílẹ̀ àgbáyé tí wọ́n fi wá yan ọjọ́ 11 oṣù kẹwàá ọdún tá a wà yìí láàyò láti máa fi ṣe àwẹ̀jẹwẹ̀mu ayẹyẹ ọjọ́ ìbí olóyè ọmọ Adéyẹmọ èyí tí yóò máa wáyé ní London Kensington 199 Holland Park Avenue London W11 4UL United Kingdom ní dédé agogo 2 alẹ́ ní títí di aago 12 òwúrọ̀ ọjọ́ kejì bó bá wá dọjọ́ 12 oṣù kẹwàá ìwọ́de tó lámìlaka èyí tí ó tún máa wáyé ní London náà èyí tí Ọláyọmí Kóìkì tí ó máa ṣàgbátẹrù rẹ̀ bẹ́ẹ̀ ni ọkọ̀ ti wà ńlẹ̀ fún àwọn àgbàlagbà àti abarapá gbogbo èyí tí ó máa gbé wọn láti fi ṣe ìwọ́de náà ẹ má gbàgbé ẹ jẹ́ ká fi sọ́kàn olùkéde àròlé bàbá 1010 TV wá. Ẹ káàbọ̀ padà nínú ìròyìn ti Biafra Nation báyìí níṣe ni àwọn ọmọ ikọ̀ Biafra ni wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù tó lágbára sí àmì bàràkì àwọn ọmọ ogun ilẹ̀ yìí èyí tó ní ó wà ní Ema Mbado ní ìpínlẹ̀ Imo pẹ̀lú bí wọ́n ti sọ iná ńlá sí àmì bàràkì náà tí wọ́n sì ṣe ìkọlù sí àwọn sójà náà tí wọ́n bá ní àsìkò tí wọ́n lọ ṣe ìkọlù náà sí wọn gẹ́gẹ́ bí ìròyìn náà bí ó ṣe ń tẹ̀ wá lọ́wọ́ láti ojú òpó ayélujára ìyún Simon Ekpa tó jẹ́ Prime Minister ilẹ̀ Biafra níṣe ni ó sọ síbẹ̀ wípé wọ́n tún ti gbà á o bí a ti pinnu rẹ̀ fún wọn pẹ̀lú bó ṣe sọ dímọ̀ pé ní alẹ́ àná òde yìí tí ń ṣe ọjọ́ 9 inú oṣù táwa yìí ó ní àwọn ọmọ ikọ̀ Biafra náà ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ṣe ìkọlù sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní káàmpù wọn náà tí wọ́n sì ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n dáná sun àwọn ènìyàn náà nínú àlàyé tó ṣe nínú fọ́nrán náà ibẹ̀ ni wọ́n ti sọ wípé ẹ máa wo àwọn alábòsí àti àwọn ọ̀bàyéjẹ́ gbogbo tí wọ́n fẹ́ fi ẹ̀mí ọmọ Biafra ṣòfò ó ní ibi tí wọ́n wà yìí tí wọ́n pè ní army barrack yìí níṣe ni wọ́n lò ó fún ìjọba ilé ìjọba ìbílẹ̀ tẹ́lẹ̀ rí kó tó di wípé wọ́n yí padà tó di àwọn ọmọ ogun báyìí ó ní àwọn kò sì ní lajú àwọn sílẹ̀ kí tàlùbọ́ kò wọ́ bẹ́ẹ̀ ni àwọn yóò sì tẹ̀síwájú nínú ìkọlù ṣíṣe tí àwọn yóò máa ṣe sí àwọn ọmọ ogun ilẹ̀ yìí torí pé àwọn ti pinnu lọ́kàn àwọn pé orílẹ̀-èdè Biafra ó ní àwọn ń béèrè fún àwọn kò sì fẹ́ rí nǹkan kan tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà ní ilẹ̀ bàbá àwọn láti ìgbà tí àwọn ti pinnu rẹ̀ títí di December ní oṣù 12 ọjọ́ kejì èyí tí àwọn pinnu pípa àwọn yóò já kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà ọ̀hún.
ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ́yìn náà ni àyànfẹ́ elédùnmarè títí di ìgbà tá tún padà máa mú ìròyìn míì wá orúkọ mi kò ní yí padà títí dìgbà náà lẹ́ni á sàn wá sówó á sàn wá sọ́mọ àtẹ̀kú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀.